ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Lásìkò yìí o káàkiri gbogbo àgbáńláyé ìròyìn ìṣẹ́jú àáyá ló dé sí ojú ìwòyìn etí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí Alára 24. Orúkọ tèmi ni Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀. Ìròyìn náà rèé o. Ìjàmbá ọkọ̀ pa Mùsùlùmí bíi 40 lásìkò tí wọ́n rìnrìn àjò lọ fún ayẹyẹ ọjọ́ ìbí Ànábì. Burkina Faso, Mali àti Niger pawọ́pọ̀ ṣe ìwé ìrìnnà pásítọ̀tù jáde. NNPCL kéde 1,000 dín ní wàsó gẹ́gẹ́ bí owó lítà epo kan ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ omíyalé kọlù Czech Republic, Poland àti Austria, ọ̀pọ̀ ẹ̀mí ṣòfò. Ẹ̀ẹ̀mejì ni wọ́n jí mi gbé o fún iṣẹ́ aṣẹ́wó. Ọkùnrin 10 ló sì ń bá mi sùn ní alẹ́ sí òwúrọ̀ ọjọ́ kejì. Àwọn olùdíje fún Jambu tí ọjọ́ orí wọn kò tí ì tó nǹkan. Jambu kéde pé wọ́n fẹ́ dín ìbánisọ̀rọ̀ ti ara kù pẹ̀lú wọn. Èèyàn 500,400 ló ti lé 100 ọdún ní orílẹ̀-èdè Japan. Iléeṣẹ́ Gates rọ àwọn olórí láti mú ètò ìlera àwọn ọmọdé lókùnkúndùn láàrin rògbòdìyàn ojú ọjọ́ tó ń lọ lọ́wọ́. Májèlé oúnjẹ pa èèyàn 7. Èèyàn 71 ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ Adamawa. Èèyàn 18 jóná rọ́rọ́ títí dé ojú ikú o ní òpópónà márosẹ̀ Ṣàgámù sí Benin. Tó kí ń dùn kó pọ̀, a nírí jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. Orúkọ tèmi ò yípadà, èmi ni Abímbọ́lá Olúwatósìn ọmọ Ọ̀dẹ́mọ̀. Títí di ìgbà mìíràn tá ó fi àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìlú mọ̀dúndú ẹsẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ̀ bó ṣe ń lọ láwùjọ. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.